ṣe. Èyí tó kún lẹ́yìn wá bá wa ṣe ọ̀nà òun bá. Lórí ọ̀nà mo wá ṣírò mi, ọmọ pápá yẹgẹ. Òun àti ìyàwó ẹ̀, ọmọ Táyọ̀. Ọmọ Táyọ̀ akọ̀wé. Ìṣàkà ọkọ̀ ọ̀gbọ̀n. Àyẹ̀wò létí ọ̀sán. Létí ìlú. Mo kí gbogbo ẹ̀yin èrò láti Nàìjíríà mo kí tẹ́ wá sí ìlú London lẹ́nu ìlú London ṣááyà àwọn èrò láti London àwọn èrò láti Amẹ́ríkà láti Nàìjíríà ààrẹ Oníkòyí apẹ́jú sí ní àyèfẹ́ wá sí torí ẹni wá. Ààrẹ mọ́lẹ́ ṣẹ́kùn onírù ìlú máa yí. Ìwọ ìwà mọ́ àwọn tí náà ilé mọ́kọ́ ọlọ́pàá ní. Ọmọ kábíyèsí ìdánwò bá ọ̀rọ̀. Ọmọ tààrà mi dé. Ìyá àgbà olúwayé ẹ̀kúnjì mọ́ kí ẹ. Ọmọọba ló ọmọọba lórí àlèmọ̀. Gbéṣẹ́gun ẹ̀kọ́ ti jà ní òòrùn ẹ̀kọ́ dé mọ́lá òòrùn ti dé. Àwọn ti ní àyè ní wàásù àgbà gbé. Monkey pastor me. Ìrísí Ọlọ́run ọba láàrin wá ń bí. Àwọn ẹni Ọlọ́run láàrin wá o. Pastor Adébóyè kẹ́ o, Pastor Amore. Àwọn méjèèjì, wọ́n ń ṣàwọ́ tẹ̀lé mọ́kọ́ láwọn àbá fi ọ̀tá wọn. Pastor mi. Okay. Thank you so much. Ìmísí Olúwa, Pastor mi. Ìlú London ṣáà aláwọ̀ máa ṣùrù mi ìfakọ̀rẹ́lẹ́ òun látọ̀rí ẹ̀wà bí bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ olóyìn ìlú ẹ̀kọ́ kan lójú. Aláìlúwà aláìlẹ́ṣọ̀ yìí máa bí mo kí i ọmọ àwùjọ lẹ tó nígbà ọ̀pá pẹ́ tó nílẹ̀ tó dára ó atọ́bìjẹ́ òkúrọ́ aláìlẹ́ṣọ̀ yìí orí ayé ọmọ ọba ló ń kọ́ bá ọmọ ọba ló ń kọ́ bá kábíyèsí aláìlẹ́ṣọ̀ yìí mọ́ kí ẹ bá gbé. Ọjọ́ pẹ́ lórí aláìlẹ́ṣọ̀ yìí pàṣẹ àṣìkò ẹ̀ lẹ́sẹ̀.
àṣà pẹ́ lẹ́nu parí. Ọmọ ló ń pè ní bàbá ẹ̀. Mi ò pé kọ́mọ ó kú. Mi ò pé kọ́mọ ó rùn. Mo pé kọ́mọ kó nàlá àbí kọ́mọ ó pẹ́. Báàmí kò pẹ́ fún mi àbí ó. Adéapẹ́ lórí bàbá sípẹ́ ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ ìdájọ́ kò pẹ́. Àwọn olórí máa ń ṣiṣẹ́ yìí ẹ káàbọ̀ sí ìlú London ayé. Ìlú London ṣáà alábàbí. Ìyànṣẹ́ ìdámọ̀ ló fọ́ bá ṣeré alábẹ́sọ̀rì. Ìyàn bàbá fọwọ́ padà ẹ lójú. Ìyànjẹ́ ó jọ nígbà wo. Àìbẹ́ wá sí ìwà ìjòwé ìyá kan. Kábíyèsí ọ̀rọ̀ kí ẹ̀ wá wí. Kábíyèsí aláìlúwà Rọ̀ṣọ́bíà. Àwọn ọmọ ìjáde akílẹ̀ jẹ́bú. Kábíyèsí ọba Adékàrọ̀. Ọ̀bá máa ń gbẹ̀yẹ lákílẹ̀ jẹ́bú. Alábẹ́sọ̀rì ó ń gbẹ̀yẹ. Ọ̀sọ̀bíà ó ń gbẹ̀yẹ. Torí bẹ́ẹ̀ ìjọba ìjáde ẹ máa ṣe bó ṣe wọ̀n yìí. Olúwa kí ẹ bá mi. Ọlọ́wà mo bá kí ẹ jẹun. Chief Ọlámilékan ọmọ ìṣẹ́lẹ̀sọ̀ Màdásà mo bá kí ẹ jẹun. Bíjẹ̀ wọ́dẹ o, bíjẹ̀ wọ́dẹ. Ọlámilékan ọmọ ìṣẹ́lẹ̀sọ̀ ojú kábíyèsí àwọ̀ ìjáde. Okú kalẹ̀ ẹ káàbọ̀ sí ìlú London ayé. Gbogbo ní ẹkú àdúgbò lókè wá sí ìlú nípa kọ́ni. Ọ̀ṣìbẹ́ sàn bí ọlọ́wọ́ bọ̀ kí ẹ ọ̀ṣìbẹ́ sàn bí olótú ọlọ́wọ́ bọ̀ kí ẹ ọ̀ṣìbẹ́ sàn bí olótú ọlọ́wọ́ bọ̀ kí ẹ ọ̀ṣìbẹ́ sàn bí.
náà wà dákọ̀ ọdún èyí fọ́bọ̀ ọ̀la rẹ̀ wájú. Ẹ̀rọ mi kọ̀rọ̀ orí mẹ́rin ọ̀la rẹ̀ wájú. Ìyọ̀ta ní èkó lóye ọ̀la rẹ̀ wájú. Ìyọ̀ta ní èkó lóye ọ̀la rẹ̀ wájú. Ọkọ̀ sára ọ̀la rẹ̀ ọ̀la rẹ̀ wájú. Ìyọ̀ta sóòwò ẹsẹ̀ ọ̀la rẹ̀ wájú. Láre ọkọ̀ sára tù ọkọ̀ sára tù mí. Sáàmù wá ṣẹ́nu rẹ̀ fọ́nmọ́ ọkọ̀ sára tù mí. Láre wájú wá ṣẹ́nu rẹ̀ fọ́nmọ́ ọkọ̀ sára tù mí. Ẹ̀ṣẹ̀ kó ti wá ṣú ẹ̀ṣẹ̀nu rẹ̀ fọ́nmọ́ ọkọ̀ sára tù mí. Olúwa fẹ́ mi ṣọ́ọ̀rọ̀ kí n. Olúwa fẹ́ mi ọmọ ṣọ́ọ̀rọ̀ kí n. Ṣojú ẹ̀mí mi. Aṣerú ẹ fún òkè ọlọ́ba bí. Ọmọ tiwa náà máa ṣorí rẹ̀. Jẹ́nẹ́rọ̀ láti ṣe ọkọ̀ bọ́lá lórí bọ́lá lé aṣerú ẹ yìí fọ́mọ. Àwọn òtẹ̀lẹ̀ ilé fọ́mọ ọ̀hún ojú ẹ̀ bọ́lá lé. Bọ́lá lé. Ọjà ẹ tó ti ta ọ̀rọ̀ lójú rí. Àwọn òtẹ̀lẹ̀ ilé ní wàásù alábàgbé. Alexis promotion. Kó padà bọ̀ on the 6th of May. Ayẹyẹ nílùú Ìbàdàn alábàgbé. Inú otu ṣàrà otu ìdìbò. Ayẹyẹ nílùú Ìbàdàn. Ojú ìyẹ̀wò bọ́lá lé. Pásítọ̀ mi, pásítọ̀ mi. Adébọ̀ ìdá, mo kí ẹ, pásítọ̀ mi. Pásítọ̀ Adébọ̀ ìdá, mo kí ẹ, pásítọ̀ mi. Ìyọ̀ta lébò lóye, àdé orí ọ̀tẹ̀. Pásítọ̀ Adébọ̀ ìdá, gbogbo Spark Nation. Ìlú London, Windsor láwà yìí, ilé yìí là wà á. Pásítọ̀ mi. Windsor láwà yìí, gbogbo Spark Nation, ilé yìí là wà á. Pásítọ̀ mi. Adébọ̀ ìdá, àwọn tàbí kò lóye, àdé orí ọ̀tẹ̀. Àwọn tàbí kò àdé orí ọ̀tẹ̀. Spark Nation, àwọn tàbí kò lóye, àdé orí ọ̀tẹ̀. Ókè, bí tó bá wà lẹ́sẹ̀.
Àfinlọ́ra Windsor náwà. Windsor nínú London. Windsor náwà. Windsor nínú London. Windsor náwà. Okay. Ìtúrò làwà. Ìtúrò náwà. Okay. Ìtúrò làwà. Ìtúrò náwà. Ìtúrò làwà. Ìtúrò náwà. Adé. Ìtúrò làwà. Ìtúrò náwà. Bísọ́lá. Windsor làwà. Windsor náwà. Adé. Bọ́lá ní tí ó mọ̀ ọ́ tó lọ dá pàdé pàdé. Bísí tó máa bí sí kàdá tó bá sí. Bísí bá sí. Kàdá tó dé o.
kábíyèsí àgbẹ̀ tọ̀nà ọba happy 63 lórí àgbẹ̀fà happy 89 birthday fọdá ìlú à ọba mẹ́ta lọ ọ̀gbẹ́ ọ̀gbà ọgbẹ́ mọ̀ kí ẹ kí ẹ Adérónkẹ́ yóò tẹ́ ọlọ́ba ọmọ yòókù ní ìgbòjò kó máa fẹsẹ̀ kúrò mọ̀ kí ẹ Adérónkẹ́. Ọmọ lórí ẹgbà àdúrà àgbà lọ́la ọ̀gbọ́n orí bàbá mi àgbèrè Adérónkẹ́ ọmọ òjàlẹ̀ tó ní Adérónkẹ́ 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 ọmọ márùn-ún ìjọ ìyá kejì rẹ àdìgbò méjì rẹ. Àyàkù ọmọ bá ń bọ̀ ìjọ ọ̀dọ̀ bá wà lọ. Àwọn méjì àyàkù ọmọ bá ń bọ̀ ìjọ ọ̀dọ̀ bá wà lọ. Èrò kẹrù èrò kẹrù èrò kẹrù èrò kẹrù ọmọ kẹrù ayé tó èrò kẹrù ayé tó ọmọ bá ní ẹ̀kọ́ kẹrù ọmọ bá ní ẹ̀kọ́ kẹrù ó ṣe bàbá mi ó ṣe kàrí ṣẹ̀mí ọmọ àwọn ẹlẹ́gùsì. Ṣẹ̀mí ọmọ àwọn ẹlẹ́gùsì. Ó ṣe àwọn ẹlẹ́gùsì. Àwọn tẹ̀lé ọmọ kọ̀ọ̀kan ọ̀gbìn ọlọ́ba fi rí. Mo wà yẹ ìpinnu. Ìlú lọ́tọ̀ àwọn ìgbà péjọ etí inú. Àwọn torí àlàmù bá ṣí irú ọmọ bá kó lédè. Ta ló kọrin bí kẹwàá ní ultimate àìdé ní ọkọ̀ àjíkẹ́ ọkọ̀ Manuela rí àjíkẹ́ ẹgbẹ́ bí àdékòrò rẹ̀ wọ́n wá láti Nàìjíríà Ìjẹ̀bú làwọn ká tó wá bí àdúgbàkọ̀lá bọ́lá ní ọ̀la àti ṣe òun ló fún wa láàyè pé ká wá. Ayé bàbá sọ́jà ní Bọ́láńlé ó kù pálẹ̀ mọ́ kò ní súwẹ̀ ẹ̀ ṣe àmì àṣẹ. Owó ló ránṣẹ́ Bọ́láńlé owó náà á padà wá. Fáì mo kí ẹ bèbí. Ẹ̀yà létí yìí. Aláìlú àbí ọ̀sán díẹ̀ òun àti bàbá ẹ̀
àwọn méjèèjì ọmọ náà jẹ́ fáwùjálẹ̀ ọba Adétọ̀nà ní ògbàgbà aládéṣòyè ojúlówó alẹ́lúwà adéapẹ́ lórí ìyẹ̀pá mi bàtà sí pẹ́ẹ́lẹ̀ ẹsẹ̀ o bàbá ló jẹ́ fún ọ̀sán ìyá àwọn méjèèjì wọ́n ṣọmọ fún kábíyèsí Àwùjalẹ̀ bí Àwùjalẹ̀ tó ní ìgbà o ọba Adétọ̀nà ayọ̀ yóò gbàgbà kábíyèsí ọjọ́ pẹ́ẹ́lú.